Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Mùsùlùmí nílé lóko lódò lẹ́yìn odi. Most especially àwa tí a jẹ́ Mùsùlùmí ilẹ̀ Yorùbá. Mo fẹ́ ká dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, ká dúpẹ́ lọ́wọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo wá fẹ́ kí gbogbo Mùsùlùmí tá a wà nílẹ̀ Yorùbá, tá a wà ní ìlú Nàìjíríà àti lókè òkun, ká máa ṣe ọpẹ́ pàtàkì fún Shehu Shakiru Okanlomo Emir. Ìdí ọpẹ́ tí mo fi ní ká dún fún Okanlomo ni wípé ó gba gbogbo àwọn àáfàá Mùsùlùmí tí Shekiu Shitu ń bà lórúkọ jẹ́ lọ́wọ́ Shekiu Shitu. Because níbi tọ́rọ̀ Shekiu Shitu dé tán yìí sìn, Shakiru Okanlomo ti da gúgúrú sí àgbàdá Shekiu Shitu. Kò mọ èyí tó kò mọ́, kò rójú ráyè àwọn àáfàá tó ń bà lórúkọ jẹ́ mọ́. Ó ti gbé gbogbo wàhálà, ó ti dé sí lọ́rùn débi pé tẹ bá wò nígbà tó máa ń fún bú àwọn àáfàá yẹn, ó máa ń jókòó gallantly ni. Á jókòó táwa comfortable, á dẹ̀ tún fi gbowó lọ́wọ́ àwọn èèyàn. Bọ̀ ní inú ọdún yìí ń sìn, láti ìgbà tọ́dún yìí ti bẹ̀rẹ̀ ń sìn, àìrójú àìráyè ó ti bá Shekiu Shitu nípa àwọn nǹkan tí Shehu Shakiru Okanlomo tó ń ṣe fún un. Because tẹ bá lọ wo recent video Shekiu Shitu, ẹ rí wípé kò wà comfortable. Kò kàn lè nísìnyí, Ọlọ́run ti gba bàbá alágbára omi lọ́wọ́ ẹ̀ báyìí. Because nǹkan tí ó ń ṣe fáwọn èèyàn, Okanlomo ti jẹ́ ká mọ̀ wípé kò lè gbà á. Ibi tí ó ti wá tó tí Okanlomo ti ń mu gògóńgò ẹ̀mí rẹ̀, Okanlomo ti mu. So àìrójú àìráyè, bó bá bọ́ síbí Okanlomo máa mu, tó bá bọ́ sọ́hùn Okanlomo máa mu. Ilé ẹ̀ tó kọ́ sí Okanlomo ló jẹ́ ká mọ̀ wípé the first person nínú àwọn Mùsùlùmí ilẹ̀ Yorùbá tó kọ́kọ́ kọ́ mọ́sálásí sórí ilẹ̀ òòṣà, Shekiu Shitu ni. Tó kọ́kọ́ kọ́ ilé ẹ̀ sórí ilẹ̀ òòṣà, Shekiu Shitu ni. The first person tó kọ́kọ́ ń bà àwọn àáfàá lórúkọ jẹ́ ní ilẹ̀ Yorùbá tó nínú àwọn Mùsùlùmí, Shekiu Shitu ni. Nínú ẹni tó jẹ́ olódo láyé tí ò mọ kéwú, tí ò mọ̀wé, Shekiu Shitu ni. Okanlomo ló expose ọ̀gbẹ́ni olórí burúkú yìí sí gbogbo ayé. Then àwọn èèyàn tètè mọ ibi tó fall sí. Fún àwọn ọ̀rẹ́ mi tán wà ní ìlú òyìnbó nílùú Germany níbí báyìí, wọ́n fall sí lọ́wọ́ nígbà tó kọ́kọ́ ṣe first donation tí wọ́n donate to mọ́sálásí yẹn. Bọ̀ bó bá ṣe polówó tó ń sì, gbogbo wọn ti já everybody wọn. Kí ló wáyé kan já? Wọ́n já nítorí wípé Okanlomo wọnú ìgbésí ayé ẹ̀ láti wá bà gbogbo ìgbésí ayé ẹ̀ jẹ́. Òun mọ àwọn èèyàn bàjẹ́ láti wọ ìgbésí ayé èèyàn láti bà wọ́n jẹ́. Okanlomo náà wá wo ibi tó dá. Ẹ mọ̀, ìgboro sí ìgboro ni, ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ làwọn méjèèjì. Bí irin bá wá kanrin, ìkan tẹ̀ fún kan. Wọ́n jọ wọnú ara wọn ni. Bọ̀ ó wá rí wípé ẹ rí pé nínú fídíò tó ṣe lẹ́nu jọ́ mẹ́ta yìí, lẹ́nu tó ṣe tó sọ pé òun ti pause. Kò sí anybody tó ń dì lọ́wọ́ mú o. Nǹkan yẹn ń dùn ni. Indirectly tó wá ń sọ fún bàbá wa alágbára omi wípé kí wọ́n lọ ṣe kinní kan, kí wọ́n lọ ṣàtúnṣe lórí ibi fọ́tò bàbá òun. Àtúnṣe wo lòun ṣe lórí àwọn fọ́tò tó ti gbé tó fi dórí àwọn ọba Ìlọrin, àwọn Aláàfin Ọ̀yọ́, gbogbo àwọn bàbá àgbàlagbà tó ti bà lórúkọ jẹ́? Ìmáàmù Ọ̀fà, Ìmáàmù Ìlọrin. Àwọn àtúnṣe wo ni wọ́n ṣe lórí gbogbo nǹkan tó ti gbé jáde lórí wọn? Bọ̀ lórí fọ́tò bàbá ti ẹnìkan tán rọra gbé, ó wá ń dùn ẹ̀, kó rórun sùn mọ́. Okanlomo ló dẹ̀ tún jẹ́ ká mọ̀ pé kò níṣẹ́ lọ́wọ́. Èèyàn ò lè wà nílùú òyìnbó. Ẹni tó bá níṣẹ́ lọ́wọ́ nílùú òyìnbó kò ní rí ojú pé òun ti ẹ̀ ń ṣe fídíò ojoojúmọ́. Ọjà tí wàá tán nígbà, kò sọ́jà mọ́. Gbogbo ibi tó fẹ́ rìn sí, bó bá béèrè owó lórí social media kò sẹ́ni tó fẹ́ fún un. Àwọn Mùsùlùmí náà tó wá tún wáyé ká mọ̀ wípé gbogbo àwọn tó ń ṣe voice tó fi ń bú Okanlomo yìí, kò sẹ́ni bọ́dì wọn tó tẹ̀ tí lè ṣe sálámù, tó lè ṣe wípé kọ́kọ́ tẹ̀ tó kẹ̀kẹ́ nìkan kan tiẹ̀ ṣe la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ta ló lè sọ nínú gbogbo wọn?
ta ló lè bẹ̀rẹ̀ gbólóhùn ọ̀rọ̀ tó fẹ́ sọ pẹ̀lú salamu alaikum wa rahmatulahi wa barakatu lásán. Most of them 90% of them Christian ni wọ́n, 80% of them tó jẹ́ mùsùlùmí ọ̀mùtí ni wọ́n, 80% of them tó jẹ́ mùsùlùmí wọn kì í kírun wọn kì í gbàwẹ̀. Gbogbo àwọn àfa tó jẹ́ àfa gidigidi ẹ wá lè rí sí pé ọ̀bọ Saidi kẹ́ wá jìnnà sí pátápátá, most especially àwọn tó jẹ́ alùsùnà wal jamaa. Ẹ wo ibi tó ń gbé rẹ̀ lọ tí báyìí Okanlomo tó jáṣẹ́ ó fẹ́ máa fi ra ìwé bàbá ìmúra ẹlẹ́hà ṣé ìmúra ẹlẹ́hà ipe nǹkan tí ìmúra ẹlẹ́hà lè ṣe òun náà lè ṣe. Ṣé tá a bá gbé ìmúra ẹlẹ́hà àti Saidi Shitu sílẹ̀ tí wọ́n ti ẹ̀jọ́ra wọn ni àbí ká máa fi helicopter wé butterfly ni ipe iṣẹ́ tí ṣé ìmúra ẹlẹ́hà ṣe àjọ̀nú tó bá ọ̀tọ̀ rí tán pàtì wọ́n wá ṣe kò dẹ̀ ṣe àṣeyanjú wọ́n tún wá ń bàjẹ́ fún ẹ wo àwọn ọ̀rọ̀ yẹn ẹ wo ibi tó ń gbé rẹ̀ ṣe wo position tó ń gbé ìgbà kan náà ló pè rẹ̀ lánàbí Ọlọ́run ipa ànábì Ọlọ́run ló pè òun ló sọ òun dànábì tó ń wá jíṣẹ́ fáwọn èèyàn tí ì bá yẹ pé Shehu Sakiru Okanlomo tó bọ́ sínú gbèsè ayé bọ̀bọ́ yìí tó da gúgúrú sínú gbèsè ayé ẹ̀ tó da wòtíwòtì sí lára tí ò rójú tí ò ráyè mọ́ ta ló yẹ ká máa wá ṣe ọpẹ́ yẹn fún òun náà la máa ṣe fún Sakiru Okanlomo pẹ̀lú iṣẹ́ takuntakun tó ṣe pẹ̀lú àfa òní Quran. Tí ò bá sírò àwọn tó dúró yìí tí Okanlomo ń wọ àwọn wájú táfọ́ ní Quran ń tẹ̀lé tí ò bá ṣàwọn tó dúró yìí ọmọ Sekiu Shitu ò bá ti bayé jẹ́. Mi ìfẹ́ kọ́rọ̀ mi pọ̀ mo kàn fẹ́ ká máa dúpẹ́ pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ti bá wa ṣẹ́gun ọ̀tá ó ti bá wa ṣẹ́gun òdì. Kò lè bọ́ síta mọ́ sìn kó tún gbé fọ́tò pé ẹ wá wo bàbá Ádámọ̀ o ẹ wá wo Ìlọrin o ẹ wá kò lè ṣe mọ́ ó ti di ẹ̀tẹ́ àwọn èèyàn ò tiẹ̀ ká gbogbo àwọn tó wá ń bú yìí náà gbogbo náà ni wọ́n á ṣoríire gbogbo wọn pátápátá bó ṣe bá yé ọ̀tá Alájà Kaola tó so ẹ kẹ́nìkan kan tẹ̀lé Alájà Kaola lọ sí Mẹ́kà ibi tẹ́ ti wò ṣe Ọlọ́run nìyẹn so gbogbo ẹ máa wá ìgbẹ̀yìn Sekiu Shitu yìí gbogbo àwọn èèyàn wọn wá ń retí ẹ̀ ní Nàìjíríà bó ṣe sọ náà tó bá wá Nàìjíríà tó wá pé òun wà ní Nàìjíríà òkè mọ́ wá wò nǹkan tó máa gbẹ̀yìn Sekiu Shitu fún kí n fi kásẹ̀ ọ̀rọ̀ mi lẹ̀ ní wípé gbogbo nǹkan tá a máa ṣe ká máa fi ọpẹ́ pàtàkì tá a bá ti dúpẹ́ fọlọ́run tó ta dúpẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọpẹ́ ni ká máa dún fún Sakiru Okanlomo pẹ̀lú ìgbésẹ̀ akin tó gbé lórí ọmọ ọkùnrin olórí burúkú yìí tí ò bá gbé ìgbésẹ̀ akin yìí mo dẹ̀ ń rọ Shehu Sakiru Okanlomo kó dúró tì lọ́rùn bó ṣe mú lọ́rùn yẹn ọrùn tó mú yẹn òun ò jẹ́ kó lè mì ó ń jà pitipiti ni o tó bá sọlẹ̀ lọ́rùn yẹn á báyé jẹ́ jù bẹ́ẹ̀ lọ ọrùn tó dì mú yẹn ni kó bá wa dì mú lọ́rùn ẹ rí i pé kò wà comfortable tó bá ti ń ṣe program ẹ̀ kò wà comfortable mọ́ ó máa wọlẹ̀ ni bó ṣe ń wọlẹ̀ ló máa wòkè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa ń bá àwọn èèyàn lójú jẹ́ báyìí inú rẹ̀ yóò mọ̀ dùn yóò mọ̀ rẹ́rìn ni yóò mọ̀ wá nawọ́ yẹn síwájú báyìí bọ̀ nísìnyí kò lè ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀rín yẹn ò jáde mọ́ ilẹ̀ ló ń wo ẹ̀rọ pé máa ń tẹ fóònù kó tẹ fóònù ó ń wọlẹ̀ ó ń wo kò lè wo camera straight kó sọ̀rọ̀ ẹbí tẹ́tí mọ̀ pé Okanlomo ti di ọrùn ẹ̀ mú nìyẹn kó lè bá wa dì í mú gbogbo mùsùlùmí ayé lẹ̀ ń represent ẹ bá wa dì mú bẹ́ẹ̀ ṣe bí Okanlomo ṣe di ọrùn ẹ̀ mú àfọ́nìkúra ní di lẹ́sẹ̀ mú bẹ́ẹ̀ ṣe bá wa mú dání nìyẹn ẹjọ́ kò ní sún yín kò ní rẹ̀yìn ẹ mọ́jọ́ ọkùnrin yìí kó ba Islam jẹ́ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ salamu alaykum wa. Bismillah àdìjìyẹmí kòdèdè àdìbàdè Okanlomo àdìbàdè Okanlomo àdìbàdè Okanlomo àdìbàdè Okanlomo Sakiru Dini àdìbàdè Okanlomo àdìsátà àdìmí àdìbàdè Okanlomo Sakiru Dini àdìmí àdìbàdè Okanlomo mutaniyati tirimi àdìbàdè Okanlomo yustatabu àdìbàdè Okanlomo
abúlé.